ẹ ti ń gbọ́ mi, ẹ̀yin ọmọ aládé nílẹ̀ kóòtù òjíire. À ń sọ lójoojúmọ́, ṣùgbọ́n ẹ ò gbàgbọ́. Nǹkan tá à ń sọ, òun ló ń ṣẹlẹ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pásítọ̀ tó jẹ́ wòlíì, wọn ò gbàdúrà. Àwa tá à ń jìjàgbara ta tẹ̀ ń sọ kíní gan, wọn ò wọlé àdúrà fún wa. Àwọn tó ń fún wọn lówó gan tó ń ṣẹ́ ìgbésọ̀ba ẹ máa ṣubú, òun lọ́ wá. Òun làwọn pípù yìí lọ́ tún bẹ̀rẹ̀ ní ẹ̀rúkú ní Kwara State lánàá. Tọ́ lọ pa àwọn èèyàn mọ́ church. Tẹ bá wo orí àwọn social media kiri, ẹ máa ti rí àwọn fídíò yẹn. Ẹ rí ní àwọn péjì wa náà. Bóyá TikTok. Tí wọ́n wọlé, ìyá àgbàlagbà kan tẹ̀lé sáré nù wọ́n bẹ̀. Ẹ má bínú pé mi ò kí yín bí ọ̀rẹ́ bóyá ká mi lára. Ẹ kú dédé wò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi, gbogbo ẹ̀yin ọmọ aládé. Káàkiri àgbáyé. Lágbára Ọlọ́run, àní bọ́jọ́ lọ́jọ́ lọ. Ẹ̀mí wa kò ní ṣòfò. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé, a máa yọrí sí rere. Nǹkan kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ lánàá, ó jẹ́ nǹkan tó ní agbára. Tó wọlé tó bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn ní church. Wọ́n ẹ̀ pa àwọn èèyàn lọ́wọ́ nìyẹn. Àfàsìkò yìí pé ẹ̀yin CAN àtẹ̀yìn ìjọ Mùsùlùmí alátakítí tẹ́ ẹ sọ̀rọ̀ pé wọ́n fi jàlùbábà ṣe kinní. Àwọn tí wọ́n wé láwàní tó múra bẹ́ẹ̀ Mùsùlùmí tó fi hùwà burúkú yìí. Ẹ̀yin náà gbé protest ẹ bá wọn wí o. Pé wọ́n ba àwọn tó ń ba Islam lójú jẹ́ rèé. Ẹ̀yin pásọ Iye Adébóyè. Ẹ̀yin tẹ́ ṣọ́ọ̀ṣì èsì ni wọ́n àtáàkì o. Gbogbo ẹ̀yin Redeemer. Ẹ̀yin pásítọ̀ David Oyedepo. Ọ̀yá Kìlómẹ̀. Apostle Sulaimon. Àpè gbogbo yín. Kí gbogbo yín kẹ́ dìde nísìn. Kẹ́ wá bẹ̀rẹ̀ protest lágbára lórí ètò ààbò. Tí wọ́n ti ń pa àwọn Kìrìsìtẹ́nì báyìí. A mọ̀ pé Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ni, bọ̀ Kìrìsìtẹ́nì ló ń pa jù. Ẹ gbé ìgbésẹ̀. Ẹ̀yin Mùsùlùmí náà. Tẹ́bẹ̀ jẹ́ káwọn tẹ́ mọ̀ pé àwọn tí wọ́n ń pa àwọn èèyàn yìí, nǹkan tó ń ṣe kò dùn mọ́ yín nú. Ẹ bọ́ síta kẹ́bẹ̀ sí ní protest. Ṣèyíkì Lágbàjì, gbogbo yín náà ẹ bọ́ta ẹ sọ̀rọ̀. Kíní kan Ajígini àbí kí ló ń pè? Mufti ìlú Wo, aláìlọ́pọlọ, gbogbo yín pátápátá la pè, ẹ dìde. Kí gbogbo yín kẹ́ dìde. Kẹ́ ṣe protest, kẹ́ sọ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ṣé irọ́ ni Donald Trump ń pa pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì? Ṣé irọ́ ni Donald Trump? Ṣé irọ́ ló ń pa pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà? Ẹ̀yin kan ní kó má wà. Ṣùgbọ́n lẹ́yìn yẹn náà ló wá lọ sí chọ́ọ̀chì lọ pa àwọn èèyàn. Ọmọ eke wà ń bẹ̀ o. Àwọn arábí wọn ò mọ ọmọdé, wọn ò mọ àgbàlagbà. Ṣé ó dáa? Wọ́n sọ ẹ̀mí àwọn èèyàn di káìtì. Wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípa ẹran. Ṣé ó dáa? Ẹ bá share program yẹn, like, ẹ comment. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀. Ibi tó yẹ kẹ́yìn àfáà ilẹ̀ Yorùbá kẹjà sí. Ẹ̀jà sí yẹn. Ìwọ tó pè lálàgúsí, aláìlọ́pọlọ. Tó bá sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àtẹ̀yà àfáà tó ń pè ní ọ̀nà òdodo àbí kí ló ń pè. Tẹ́ bá jẹ́ ọ̀nà òdodo lóòótọ́. Ọ̀rọ̀ kan táwọn ọmọ ìyá yín náà ẹ̀sìn Islam tí wọ́n wé láwàní tí wọ́n ń ṣe yìí. Ẹ̀sọ̀ against ẹ̀ tó bá ṣe ìlẹ́rán wọn. Èèyàn tó fi kinní ṣe kọ́ńtẹ́ǹtì. Ẹ múra sí yẹn kọ̀kọ̀kọ̀ ẹbẹ̀ sí ń ṣépè. Àwọn tí wọ́n ń pa àwọn èèyàn yìí tí ẹ bá gbé wọn ṣépè kẹ́ sọ̀rọ̀ lórí wọn. A jẹ́ pé ẹ̀yin gan-an ẹ pẹ̀lú àwọn alátakítí ẹ̀yin lẹ́rán wọn. Ẹ̀mí ṣòfò lójoojúmọ́, kí ló dé? Ẹ̀mí tó ń ṣòfò lójoojúmọ́ ti pọ̀ jù. Ẹ̀mí tó ń ṣòfò.
ẹ̀mí tó ń ṣòfò lójoojúmọ́ ó ti pọ̀ jù. Ẹ̀mí tó ń ṣòfò ní ojúmọ́ kan ó ti pọ̀ jù. Àwọn ìjọba ò rí kan ṣe sí eré 2027 òun ni wọ́n sá ẹlòmíì nígbà tá à ń sọ̀rọ̀ ẹni gbọ́ wọn pásítọ̀ tí wọ́n lọ pa iná kọ́ lọ́wọ́ kó fọ̀run kẹrun àwọn tí wọ́n pa kí ó yọ àṣìṣe kó lójú wọn tó bọ́ wọn protest pé Fúlàní pàwọn èké bọ̀dí bọ́ta wọn ní bọ́ta ó dé bá lára sí omi mọ́ra àwọn kan nìbàdàn sí ìjọba wọlé wọn òun ní tiwọn wọn wọlé àwọn kan lówó rò wọn wo nígbà tẹ ìjọba ìtẹ́ bá sọ ará ìlú débi tó yẹ pé tọkàn gírí tẹ́lẹ̀ dákàn tó wọn mọ́ tó gbórù mọ́ yín lọ́wọ́ tẹ́ ẹ̀ sá sí kò dígbà tẹ́ni sọ̀rọ̀ èèyàn síbi tẹ́ pé ìkan tó máa le ju tẹ́ ẹ̀ sá sí lọ kí ló dé wọ́n sọ ẹ̀mí àwọn èèyàn wọ́n sọ di bíi pé wọ́n ń pa ẹranko nú oko ẹranko gan ọdẹ gan ṣọpa ẹ̀kọ́ ń pa àwọn èèyàn ẹ̀mí wọn ò jọ yín lójú nínú chọ́ọ̀chì lánàá ká ní wọn rí kíní yẹn ṣe é sìn bàbá wa Akeem Afẹ́lúmọ̀ ẹ káàbọ̀ òótọ́ nìkan tẹ́ sọ pé kí Southwest government kí wọ́n ṣètò ààbò fún àwọn citizen Southwest kó ní kálukú kó rẹ́dì láti dáàbò bo rẹ̀ láti save rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì kò lè protect citizen àfikọ́ kó bá wa ìbò wa nìkan lọ nídìí wọn nífẹ̀ẹ́ wa dénú àwa la máa wá sọ́sọ́kòtò wa gírí la máa tún pe Ọlọ́run la máa gbégbèsè òun la lè fi ṣẹ́gun àwọn alátakítí tí ó ń ṣẹlẹ̀ yìí ó di ọjọ́ tí gbogbo wa bá mọ̀ pé a gbọ́dọ̀ kúrò ní abẹ́ orílẹ̀-èdè tí wọ́n ń pè ní location 419 tí àwọn kan ń pè Nàìjíríà ọjọ́ tá a bá kúrò lọ abẹ́ ọjọ́ ẹ̀ la tó mọ̀ pé a gbádùn ọjọ́ ẹ̀ la tó mọ̀ pé a gbádùn orílẹ̀-èdè tó jẹ́ wípé wọn ò láàánú èèyàn ẹ̀mí èèyàn kò jọ wọ́n lójú àwọn tó ń darí wa bámbámu yó àwọn ọmọ pé bí ń pọmọ ẹnì kankan káwọn ṣáà ti jẹun káwọn yó káwọn máa rìn kí ó ti máa da fáwọn àtọmọ wọn àti ìyàwó wọn òun nìkan ni wọ́n wà áfítà àwa tá jẹ́ ará ìlú ẹ̀mí wa kò jọ wọ́n lójú àwọn ará ìlú náà ẹ̀mí wa ò jẹ wá lójú tó tọ́ wá bí ìyàjẹ́ wa tó bá dàsìkò ìbò tó bá fún wa ní 20,000 àti ráìsì agolo méjì a máa gbàgbé kan tó ti ìyàtọ̀ ti fi jẹ wá sẹ́yìn. owó àwọn tá a tún sọ̀rọ̀ tẹ́gẹ́ tó máa fàdúrà máa ránṣẹ́ sọ ẹ̀mí wọn máa fi pè wọ́n á tún lọ́ máa sà ṣùgbọ́n Ọlọ́run bá jẹ́ everybody lọ. gbogbo wa ń bẹ̀rù láti bọ́ta ní ìsìn àwọn ilé ìbẹ̀rù wọ́n lọ sínú ilé Ọlọ́run wọ́n ń gbàdúrà ni o níkú wa ka wọn lọ́bẹ̀ sí ń pa wọ́n wọn kó gbogbo báàgì wọn kó gbogbo kan ní wọn ẹ wo fídíò yẹn náà tẹ́ bá rí fídíò yẹn wò ẹ wo bí kan yẹn ṣẹlẹ̀ tí wọ́n wọnú ṣọ́ọ̀ṣì wa pa àwọn èèyàn àwa kẹ́ ń bẹ̀rù ìgbà tó bọ̀ síta kẹbọ́ta kẹ lékulé kéké má sun ṣé onígbà tí kú bá ká yín mọ́nú ilé yín tó pa yín pakúpa lọ́nà àìtọ́ ṣé ẹ̀ gangan ni ebi ń pa yín ọ̀tọ̀ àwọn Fúlàní kidnapper àwọn ọ̀daràn àwọn náà tó ń pa àwọn èèyàn ṣé ẹ kó rí bẹ́ẹ̀. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo wa ráìsì nìkan ni kọjáde kọ́ protest kọjá fẹ́tọ̀ ọ̀ ní dáhùn nígbà tó wọlé àwọn kan sìn àwọn tó wọlé ẹnìkan àtàwọn tó súnmọ́ wọn díẹ̀ ló bá wọn dá sí àwọn nìkan ló dá ń fèsì ìṣòro wọn kò sẹ́lómi tó jára ìlú náà tó jẹ́ pé náà ọmọ ẹgbẹ́ wọn lé PDP tí wọ́n jọ ń jẹ́ ẹ̀kan àti APC kó bọ́ta kó ní ìkan tó ń ṣe fáwọn èèyàn yìí ó jọ bá wọn náà ní káwọn náà máa lọ mítìn pátì kọ̀ọ̀kan àti mítìn APC àti ti PDP kọ́ náà wọ́n lọ torí wọ́n wọlé àwọn èèyàn wọn ṣe kinní báyìí kọ́ protest nílẹ̀ kọ́ lè mọ̀ pé wọ́n jà fọ́bọ́ torí ráìsì kan tó máa jẹ kò jẹ́ kọ́ gbọ́n
kò kàn mí kò kàn mí Ọlọ́run jẹ́ kó bá wa débi tí ò dáa ibi tó kàn mí kò kàn mí ibi tó bá wa dé náà la wà ẹ wo iye àwọn èèyàn tó ti padà nù tó ti fi mú ẹ̀mí wọn dégbodò wọ́n mọ̀ pé nínú ọlá Ọlọ́run àbọ́ kúrò lóko ẹrú àbọ́ kúrò lóko ẹrú. Abíọ́dún George káàbọ̀ sórí ètò Rukayat Isaac káàbọ̀ sórí ètò. Òótọ́ ni nígbà tó jẹ́ pé tí gbogbo orúkọ ilé tí Mákindé àwọn tó fẹ́ wọlé ẹ̀ jẹ́ kí nìbàdàn provide ibòmíì tẹ́fẹ́ kó wọn sí ẹlòmíì tí rò pé òun fẹ́ ṣọdún ayọ̀ nínú ilé òun sí kò ṣọdún ayọ̀ ìrònú máa pa ẹlòmíì kọ́lọ́jọ́ dọdẹ ẹlòmíì gan tó bá ṣọdún gan inú ò lè dùn mi ò lè sọ tó bá réyàn fún nílé mi lọ́sọ̀ tó pé lóun ló máa lọ ṣọdún sí ẹ dá wọn padà ṣe sáàárọ̀ ẹ̀yin kan yìí lọ mítìn APC àti PDP ẹ̀ lọ́ gba ara ìṣó ẹ̀kẹ́ dúró kẹ́yìn kan bá àwọn ìjọba yín yẹn sọ̀rọ̀ pé kẹ́yìn kan bá àwọn ìjọba yín ọ̀nà ìgbà IBK kẹ́yìn kan bá àwọn ìjọba yín kẹ́ bá wọn jà kẹ́yìn kan bá àwọn ẹni yẹn kẹ́ bá wọn jà pé tí ẹ̀ bá ti lè ṣẹ̀kọ́ tán aráàlú fẹ́ wá gan ni wá mítìn àwọn ọmọ ẹgbẹ́ kan padà lẹ́yìn ẹ̀ ní ṣe yẹn torí ìkan tẹ̀ máa jẹ. Ọ̀rọ̀ dé ọtún fọmọlúwàbí ó bá dé náà dé dídí lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ èní ní on the 19 of November 2025 ìwọ̀nba ìgbà tó kù kọ́ dé parí báyìí àní fìbànújẹ́ lo ẹ bá support iléeṣẹ́ Koiki Media o ẹ bá dúró tí ẹ fàdúrà ràn wá láì fi gbogbo kan ṣe financial support lágbára Ọlọ́run ọ̀gá wa Ọláyẹmí Kékè túbọ̀ pẹ́ o tí màmá yín tó lọ Ọlọ́run ò ní ṣe ní àkúfà o lágbára Ọlọ́run gbogbo àwọn ọ̀tá yẹn tó bá ní òkè yẹ́ ẹ̀ ti kú ó kú bí tó fẹ́ gbégbá fẹ́ di lọ́nà Elédùmarè bá pa wọ́n dànù ọ̀ní lè rí ti yín ṣe o ẹ̀ṣẹ́ gọ̀tà ẹ̀rẹ́yìn òde o torí ẹ jẹ́ ká dúró re Abíọ́lá Kẹ́hìndé Joseph ẹ káàbọ̀ sórí ètò. Torí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí wọ́n pa ọ̀gá sójà kan láìpẹ́ yìí náà wọ́n pa ọ̀gá sójà yẹn láìpẹ́ yìí torí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká dúró dáadáa láti mọ bí a ṣe máa gbégbèsẹ̀ lórí tí apá àwọn ará bíi tí kò ní ká wa tá máa ṣẹ́gun tá máa rẹ́yìn òdì ẹ jẹ́ ká gbégbèsẹ̀ tó nípọn nítorí wípé tá bá gbégbèsẹ̀ tó nípọn Ìlọrin lọ́wọ́ ẹ̀yin ìlú tó kù ẹ múra ẹ má wò wọ́n ràn ẹ̀yin lọ́balọ́ba ẹ má wò wọ́n ràn kó má jẹ́ èèyàn lọ́balọ́ba ní kú máa kàn sí tó máa lé kiri o ó kọ ìjòyè sí àrọ́bá ọkọ tó sọ̀rọ̀ tó bá kọ̀ wọn bá àbó kan lóṣèlú àbẹ tó nípò kan á máa pariwo torí ẹ̀ àtòkèrè elójíjì tí mẹ́kún sun ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí a ṣí ọpọlọ wa sílẹ̀ ká ṣọpọlọ wa sílẹ̀ o ká mọ ìgbésẹ̀ tá máa gbé lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ o ẹ̀yin kan ẹ gbégbèsẹ̀ ẹ̀yin ìjọ mùsùlùmí náà ẹ gbégbèsẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹ̀yin Fúlàní tẹ́wà náà tẹ́ ní kò sọ̀rọ̀ Fúlàní bíi ti wèrè ṣégi Fúlàní kan wà ní Abẹ́òkúta tó ń sọ̀sọ̀kúsọ ṣe fídíò dẹ̀ tí wọ́n pàwọ̀ èèyàn yín náà ló ń dá wà lálẹ́ torí ẹ jẹ́ kí a lọ tètè ṣe nǹkan tó yẹ ká ṣe lásìkò tó yẹ do the right thing in the right time ṣó ti yé yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn èèyàn tó kú ní Elédùmarè bá tẹ́wọn sáfẹ́fẹ́ ìrà táwọn láyé Elédùmarè onífàyè ni wá lára ọkàn wá balẹ̀ àsinmi àbáyé o lágbára Ọlọ́run àní ó rẹ̀ mọ́ Elédùmarè aṣẹ́gun fún ààrẹ èèyàn tá aṣẹ́gun òdì o lágbára Ọlọ́run ní rí gbogbo ilẹ̀ Yorùbá tó kù wọ ọwọ́ sílẹ̀ ilẹ̀ Yorùbá wọn bá wọn jà o ẹ ṣe àlè mọ́ àfújú báyìí